Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. Orúkọ mi ni Chief Olayemi Victor Egbeola tí ó jẹ́ oníṣègùn tó dẹ̀ ń dá Ifa Olokun láti fi tọ́jú gbogbo àìsàn àti àrùn tí ó ń ṣe ọmọ ènìyàn pẹ̀lú ewé àti egbò nílànà ti ìṣègùn ilẹ̀ Yorùbá. Ifa Olokun òun ni olóyìnbó sábà máa ń pè ní cowries, owó ẹyọ, torí ìyàtọ̀ wà láàrin Ifa Olokun àti ọ̀pẹ̀lẹ̀. So léyìí tèmi jẹ́ Ifa Olokun ni èmi ń dá tí mo fi ń tọ́jú láti fi béèrè ìbéèrè láti fi tọ́jú àwọn ènìyàn. Ẹ ṣé Ifa Olokun yẹn kì í ṣe ohun téèyàn kàn déédéé máa ń lò, bí kò ṣe pé kì í ṣe pé wọ́n ń kọ́, bí kò ṣe máa ń fi fún ènìyàn. Ẹni tí Olokun bá dẹ̀ yàn òun ló máa ń fi fún láti lè lò fún ìtọ́jú ènìyàn. A dẹ̀ tún máa ń fi Ifa Olokun wádìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àrùn tàbí àìsàn lóríṣiríṣi onírúurú la máa ń fi Ifa Olokun ìwádìí. Ẹ ṣé Ifa Olokun ní ìpele méjì tí ó yé mi yékéyéké. Ọ̀pọ̀ máa ń lọ ń kọ́ tó máa ń lọ pé wọ́n ń gbà á, ṣùgbọ́n àjogúnbá ni tèmi yìí láti ọwọ́ bàbá tó bí ìyá tèmi. A bí mi sínú ẹ̀ ni, mo mọ̀ ọ́, ó dẹ̀ yé mi yékéyéké. Àmútọ̀run wà ní ẹ̀bùn tèmi àtòrí ọ̀fẹ́ tá a fún mi látọ̀dọ̀ Elédùmarè wá. Ọ̀pẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tèmi, ọ̀pẹ̀lẹ̀ jẹ́ ọkọ. Ó ní àwọn babaláwo máa ń lò bí okùn tó ní okùn báyìí tó máa ń dá sílẹ̀. Ó dẹ̀ tún ní ike, òun náà ní ike, wọ́n pè ní ike bí èkùrọ́ báyìí wà nínú àwo. Ó ní ike ti ọ̀pẹ̀lẹ̀, ti Ọ̀rúnmìlà nìyẹn, ọkọ nìyẹn. Olókun jẹ́ ìyàwó sí Ọ̀rúnmìlà. So Olókun yẹn abo, akọ ẹ̀ ní ọ̀pẹ̀lẹ̀. Ìyàtọ̀ tó wà láàrin wọn nìyẹn. Ohun tí mo máa ń ṣe tó pọ̀, tí mo máa ń ṣe dáadáa ní ìlànà àbáyé ni láti tọ́jú gbogbo àìsàn onírúurú. Oríṣiríṣi àìsàn tó kún ayé sí ó pọ̀. Òun la fún mi, tí bàbá mi dẹ̀ ń tọ́jú nìyẹn. Lèmi náà dẹ̀ jogún bá tí mo gbà tí mo mọ̀ tó dẹ̀ yé mi yéké ní oríṣiríṣi àìsàn lèmi máa ń tọ́jú ní ìlànà àbáláyé. Gbogbo èèyàn tí ẹ̀jẹ̀ bá ti rìn lára ẹ̀, tó ní omi ara, tó ní ẹran ara, tó sì ní egungun ara, tó sì ní ẹ̀mí tó ń mí, náà ló ní oríṣiríṣi àìsàn. Bí àwọn olóyìnbó ṣe ń ṣe tiwọn náà ní alábàáláyé ní bí a ti ń wò ó. Wọ́n ní kí àgbàdo tó dáyé, kíní kan ní adìyẹ ń jẹ. Kí ìṣègùn òyìnbó tó dé ní ewé àti egbò ti wà láti máa fi tọ́jú onírúurú àìsàn fún ọmọ ènìyàn. Èyí tó wọ́pọ̀ jù láàrin àwọn ọ̀dọ́ ni ọ́sà. A máa ń pè ní ọ́sà, ìyẹn ni pé ọgbẹ́ inú, àti tó ń pè ní tó máa ń pè ní fibroid, wọ́n ń pè oyún ìju láàrin obìnrin. Ọgbẹ́ inú máa ń wọ́pọ̀ láàrin ọkùnrin àti obìnrin náà pẹ̀lú láàrin àwọn ọ̀dọ́. Eléyìí ni ó wọ́pọ̀ jù ní àárín wọn. Èyí tó ń pè ní hypertension ò ṣe bẹ́ẹ̀ wọ́pọ̀ púpọ̀ láàrin wọn, ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù ni ọgbẹ́ inú àti oyún ìju láàrin àwọn ọ̀dọ́. Tí àwọn àgbàlagbà gẹ́gẹ́ bí ọjọ́ orí wọn bá ṣe ń lọ,
ìfúnpá wọn máa ń ga, èyí tá pè ní hypertension, ó jẹ́ àìsàn tó wọ́pọ̀ jù láàrin àwọn àgbàlagbà. Ẹlẹ́ẹ̀kejì, ìtọ̀ ṣúgà tí a ń pè ní diabetes náà wọ́pọ̀ láàrin àwọn àgbàlagbà. Rheumatism náà pẹ̀lú, yẹn ni arọmọlégún rọmọlẹ́sẹ̀ tó máa ń rọ àgbàlagbà nínú egungun, ẹ̀yìn dídùn, ó wọ́pọ̀ ìwọ̀nyí láàrin àwọn àgbàlagbà torí pé ọjọ́ orí wọn ló máa ń fà á kórí bẹ́ẹ̀. Ohun tí a ń pè ní ìtọ̀ ṣúgà ó jẹ́ àìsàn tí mo lè pín sí ìpele mẹ́ta. Ìpele àkọ́kọ́ ni wípé bóyá àìsàn yìí jẹ́ ohun tí wọ́n jẹ́ àfọwọ́fà nípa ohun jíjẹ tàbí ohun tí à ń mu láàmújù, torí kò sí ohun téèyàn bá ń jẹ jù tàbí mu láàmújù náà tí kì í ní èsì àti àbáyọrí tiẹ̀ náà. So nípa ohun jíjẹ tàbí ohun mímu máa ń fa ìtọ̀ ṣúgà, ìyẹn àkọ́kọ́. Ẹ̀kejì, eléyìí tó máa ń wọ́pọ̀ máa ń jẹ́ àfiṣe nígbà mìíràn, bóyá wọ́n fi ṣe torí kó lè máa rí ibi náwó sí, ayé máa fi ń ṣèyàn lọ́pọ̀ ìgbà, bóyá wọ́n fi gbowó lọ́wọ́ ẹ̀, kó wọ́n rí pé ẹja da àdánwò sí, ìyẹn ìkejì. Ẹlẹ́kẹta ni wípé ó tún máa ń jẹ́ ohun tí a máa ń jogún bá nígbà mìíràn láàrin àwọn òbí, torí ó lè ti ṣe bàbá rẹ̀ tàbí ìyá kan rí tó ọmọ náà wá dé láì tí tó ọjọ́ orí kankan tó náà ti bẹ̀ sí ní tó náà ti kíyèsí pé òun ti ní ìtọ̀ ṣúgà. So ìpele mẹ́ta tí mo lè sọ pé àìsàn yìí wà nìyẹn tó dẹ̀ ní kíyèsí láti tọ́jú. Hypertension gẹ́gẹ́ bí mo sọ ṣáájú pé àìsàn yìí jẹ́ àìsàn àwọn àgbà. Èyí jẹ́ máa ń fà á wípé nínú ìrònú ńgbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ ó ti máa ń jẹ́ kí tàbí ohun jíjẹ míì nítorí pé kò ní ọ̀pọ̀lọpọ̀ tá à ń jẹ tí ò ní protein nínú ìgbà mìíràn máa ń mú kẹ̀jẹ̀ ríru wá, tàbí nípa ìrònú nígbà tó bá ti ń di ọjọ́ alẹ́, bóyá mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n, èyí lè máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí máa ru ní nǹkan tí kò yẹ kó bá dé bá ènìyàn. So òun ló máa ń fa ẹ̀jẹ̀ ríru lọ́pọ̀ ìgbà. Arọmọlógún jẹ́ àìsàn tí ó wọ́pọ̀ jù láàrin àwọn àgbà, pàápàá nígbà òtútù. Ọ̀pọ̀ èèyàn kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà wọn kì í wọ nǹkan tí ó lè ṣí rálẹ̀ tàbí tó lè mú kátẹ́gùn fẹ́ díẹ̀ sí wọn lára, torí pé ẹ̀jẹ̀ dúdú nínú egungun tàbí ní ara ẹran ara nígbà mìíràn eléyìí máa ń mú kí abalabi tó bá wà á máa dun ènìyàn wọnú egungun débi pé kò ní lè rìn tàbí kó máa ní ìrora yẹn á pọ̀ fún un, torí pé ibi tó bá tó lè jẹ́ itan tàbí ọwọ́ apá ló wà. Eléyìí máa ń fa àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdíwọ́ fún yìí láti lè rìn nígbà mìíràn, torí ẹ̀jẹ̀ dúdú ló máa ń sábà fà á tó máa ń jẹ́ arọmọléegun, ó dẹ̀ gba ìtọ́jú tó pọ̀. Nǹkan ọmọkùnrin tí ò ṣe dáadáa pín sí ìpele méjì bákan náà. Ọwọ́ ayé wà níbẹ̀, èyí tó jẹ́ lọ́wọ́ ayé ó ní bí a ti ń tọ́jú rẹ̀. Èyí tó lè jẹ́ pé nípasẹ̀ bóyá ohun tó ń jẹ ló ṣe okùnfà tó fà á, yẹn náà tó wà lọ́tọ̀. Ó dẹ̀ níbi a ti ń tọ́jú méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ ni tí nǹkan ọmọkùnrin ó sì padà sí bó ṣe yẹ kó wà. Ọgbẹ́ inú, àìkíyèsára nígbà mìíràn máa ń fà á kéèyàn ní ọgbẹ́ inú láti kékeré kó má tètè mọ̀. Nípa bí oúnjẹ tó ń jẹ àyà tí ń ta láti kékeré kò fúnra, àbí ohun tó ń jẹ nígbà mìíràn ó ti rí pé kí ni bó ṣe ń tó máa ti jẹ tán inú á máa bẹ̀rẹ̀ sí ń dùn, inú á máa rún. Àwọn kan wọ̀nyí tó bá ti ń bẹ̀rẹ̀ sí ń kíyèsí irú kan báyìí ó ti mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ọgbẹ́ inú yìí ló ti fà á. Ọgbẹ́ inú dẹ̀rẹ́ òun náà tún ní ìpele tó wà, èyí tí ò tí ì dàgbà púpọ̀ tó jẹ́ ojú kékeré ìyẹn wà, èyí tó ti jẹ́ olójú ńlá ìyẹn náà tún wà. Ìyẹn ni pé ní ìpele ni a máa ń ṣe ìtọ́jú àwọn àìsàn yìí bí ó bá ṣe rí. Fibroid jẹ́ oyún ìju ní kò sí obìnrin tí kò ní fibroid lára, ṣùgbọ́n tó bá ti di pé ó ti ń pọ̀ débi pé ó ti ń dàgbà ju ohun tó yẹ kó wà lọ, ló ti sọ pé ó ti di abnormal yẹn, bó ti tóbi ju ó ti ń fẹ̀, torí òun náà máa ń dàgbà bí ọmọ ni, òun náà máa fẹ̀ á máa dàgbà bí ọmọ. Tó bá dẹ̀ ti di pé ó ti ń dàgbà ju tí ó yẹ kí, torí ohun gbogbo ló ní ààyè tiẹ̀ ní ara ènìyàn, tó bá ti ń dàgbà kọjá tó yẹ kó láàyè sí, ìní pé ó ní ewé àti egbò tí a fi ń tọ́jú ẹ̀, pàápàá tí ìbá ti ṣe àfiṣe
tí ó bá dẹ̀ ti ní ọwọ́ ayé nínú. Eléyìí ó gba àkíyèsí púpọ̀ because fibroid jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí àìlákíyèsí ìmí ò tó nǹkan kan. Èyí tó wà ní ẹnu ọ̀nà ilé ọmọ ọ̀tọ̀, èyí tó wà lẹ́yìn ilé ọmọ ọ̀tọ̀, èyí tó wà nínú ilé ọmọ ọ̀tọ̀ ni. Ó dẹ̀ ní bí a ṣe ń tọ́jú àwọn nǹkan wọ̀nyí. Fibroid nípele ní kí bá ṣe rí, torí bá ṣe máa tọ́jú èyí tó wà nínú ilé ọmọ ó yàtọ̀ sí bá ṣe máa tọ́jú èyí tó wà ní ẹ̀yìn ilé ọmọ, ó tún yàtọ̀ sí bá ṣe máa tọ́jú èyí tó wà ní ẹnu ọ̀nà ilé ọmọ. Bí ti fibroid ṣe rí nìyí. Kí àgbàdo tó dáyé kíní kan ládìyẹ ń jẹ. Àwọn bàbá wa tí ó fi ewé àtegbò lé wa lọ́wọ́ láti ìgbà tán ti bẹ̀rẹ̀ sí í lò tán ti a ò rí kí irúfẹ́ àìsàn báyìí ò pọ̀ nígbà àwọn bàbá wa nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń jẹ lóde òní, oríṣiríṣi oúnjẹ inú agolo, oúnjẹ tí a mọ̀ bó ṣe rí, tó láyé àwọn bàbá wa gbà yẹn wọ́n á lọ oko, wọ́n á lọ já ewébẹ̀ tútù, wọ́n ìbẹ́pẹ òòjọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn tí à ń jẹ lóde òní fertilizer, oúnjẹ inú agolo tó ti pẹ́ bí oṣù mẹ́ta oṣù mẹ́rin inú agolo, eléyìí ń fa ọ̀pọ̀lọpọ̀ àìsàn sí àgọ́ ara. So ewé àti egbò dẹ̀rẹ́ bí èmi ṣe mọ̀ ọ́n dáadáa kò ní í ṣe pẹ̀lú ohun tó ń ba àgọ́ ara jẹ́, níwọ̀nba tí ó bá ti ní àdàlúdàpọ̀ kẹ́míkà míì nínú, tó fẹ́ pé kìkì ewé àti egbò ni a ṣe fún ènìyàn, ó ní í ṣe pẹ̀lú àgọ́. Torí tá a bá máa ṣe ewé àti egbò fún ènìyàn, ó ní í ṣe pẹ̀lú àìsàn tó ń ṣerú ẹni bẹ́ẹ̀. Irúfẹ́ àìsàn yìí la máa ṣe ewé àti egbò ilé lórí tí yóò sì mú ìmúláradá wá. Tí ẹnikẹ́ni bá ti wá bá wa láti rí pé àìsàn báyìí ló ń ṣe òun, lákọ̀ọ́kọ́ àkọ́kọ́ béèrè pẹ̀lú olókun, àìsàn tó ń ṣe ẹni yìí ṣé ọwọ́ ayé ni tàbí àfiṣe, tàbí ó kọ̀ wá bẹ́ẹ̀ lásán, tàbí àjogúnbá ni. Tá a bá ti béèrè yìí, eléyìí lá fún wa ní ìtọ́nà àti ìlànà láti mọ ibi tí a ó gbà àti bí a ó ṣe ṣe ìtọ́jú ẹni náà. Torí láì wádìí dáadáa fínífíní, torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi nígbà míì àìbèrè tó àti àìwádìí tó ó máa ń jẹ́ kí àbíkú sológun dèké. Ìdí nìyẹn ni Ifá ṣe jẹ́ atọ́nà láti mọ̀ pé ohun tó ń ṣe nìyí báwo ló ṣe ń ṣe, ìgbà wo ló ti bẹ̀rẹ̀ sí. A ó béèrè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀, a wá béèrè lọ́wọ́ Ifá pé kí la lè ṣe sí, báwo la ti ṣe tí ara ẹni náà ó sì yá. Aláìsàn tí ó bá wá nípa àrùn kan tàbí àìsàn kan tí a bá ti rí pé ó jẹ́ ọwọ́ ayé ló wà níbẹ̀, Ifá la máa bá sọ̀rọ̀. Ifá yìí ni ó ṣàlàyé ìrìn àjò tá ó rìn tí ohun tó ń ṣe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa fi lọ. Torí Ifá ni atọ́nà ohun gbogbo, a dẹ̀ lè ṣe láì má fi tìfá ṣe, torí ohun tí Ifá bá ti sọ fún wa náà la máa ń tẹ̀lé. Mo kalẹ̀ sí ìlú Ondo State, ní ìlú tí à ń pè ní Ọ̀bà Ilé nílùú Ondo State ni mo kalẹ̀ sí, tí mo ti ń ṣe iṣẹ́ ìṣègùn mi. Tí àwọn tó bá wà lókè òkun bá ti bá wa sọ tá tètè béèrè tó yẹ ká béèrè nípa wọn, bó ṣe ohun tí a lè fi ránṣẹ́ sí wọn, a rí i pé a béèrè àdírẹ́sì àti ibi tí a lè fi ránṣẹ́ sí, ó ní bí a ṣe fi ń ṣọwọ́ sí wọn tí wọ́n bá wa gbé dé ọ̀dọ̀ wọn. Àwọn kan wọ̀nyí àwọn òyìnbó tí bá wa sọ yẹ́dọ̀rọ̀ pé bíi DHL, EMX wà tí a lè bá wọn fi pákéjì láti di pé a gbé dé ọ̀dọ̀ wọn fún ìwúlò ara wọn. Iṣẹ́ tí mo gbà nìyẹn, mi ò ní iṣẹ́ míì ju iṣẹ́ ìṣègùn yìí lọ. Gbogbo ẹnikẹ́ni tí ó bá ti nípa àìsàn kan tàbí òmíràn tá bá ti bẹ̀ sí ń tọ́jú la máa pè é, lòun náà máa bá wa sọ̀rọ̀ lóòrèkóòrè báwo ni ara ti rí, báwo n tó lò ní àná báwo ló ṣe rí, ìgbà tó lọ́sẹ̀ yìí báwo ló ṣe rí. A gbúdọ̀ máa ṣe yẹn lóòrèkóòrè láti lè mọ bí irúfẹ́ àìsàn yẹn ìpele tó wà, ipò tó wà, báwo ló ti rí. A máa gbúdọ̀ máa kàn sí àwọn èèyàn gẹ́gẹ́ bí oníṣègùn tòótọ́.
àmọ̀ràn mi ni pé gbogbo nǹkan kọ́ ni oògùn òyìnbó lè wò, gbogbo àìsàn kọ́ ni oògùn òyìnbó ń wò. Ewé àti egbò ṣe pàtàkì ní àgọ́ ara. Tẹ́ bá kíyèsí, àwọn olóyìnbó máa ní kí wọ́n jẹ vegetable, kí wọ́n jẹ ẹ̀fọ́, kí wọ́n jẹ gbáyé, pé àwọn náà mọ̀ wípé ewé àti egbò ní í ṣe pẹ̀lú tí ó wà ní àgọ́ ara ọmọ ènìyàn. Ìdí nìyí tí mo fi máa gba àwọn èèyàn mi nímọ̀ràn wípé ẹ jẹ́ ká wò ó bí ewé àti egbò ṣe ń ṣiṣẹ́. Àwọn bàbá wa ṣe, wọ́n dẹ̀ ṣe láṣeyọrí nígbà náà. Bákan náà ló ti wà báyìí. Òtítọ́ olóòótọ́ máa ń ṣọ̀wọ́n, ṣùgbọ́n tí ènìyàn bá ti jẹ́ olóòótọ́ ènìyàn, Ọlọ́run ló máa ń fún èèyàn ṣe ní gbogbo pátápátá. Torí ewé àti egbò jẹ́ nǹkan pàtàkì ní àgọ́ ara. Ìdí nìyẹn tọ́lọ́run ṣe kọ́kọ́ dá ewé àti egbò kó tó dá ènìyàn sínú ọgbà yẹn. Ó dá ewé àti egbò fún ìtọ́jú ara wa, fún ìwúlò wa ló ṣe dáa fún. Tí àwọn èèyàn bá dẹ̀ fẹ́ kàn sí mi, mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè fi kàn sí mi ní onírúurú àìsàn tó bá wù kó lè máa ṣe wọ́n.